Mene Babatunde Ogunrinola Alabede à ń gba ìpàdé ẹgbẹ́ OPC a máa ń gbà lọ́yẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ bẹ́yẹn ní gbogbo ọjọ́ Wednesday nílùú Ògbómọ̀ṣọ́ we call it senatorial meeting. Ẹ ó dá lórí bí ètò ààbò ṣe wà nílùú Ògbómọ̀ṣọ́ ni táwọn agbésùnmọ̀mí àwọn agbénipa ajínigbé ò sí ní agbára orílẹ̀ Yorùbá so ìpàdé tòní dálé lórí gangan pẹ̀lú àwa àti OCYF Ògbómọ̀ṣọ́ Community Youth Forum àtàwọn Ògbómọ̀ṣọ́ lápá wáyé parapọ̀ lápapọ̀ so báwo làbọ̀ ṣe wà nílùú Ògbómọ̀ṣọ́ tí ó dájú tí ó sì péye. Èmi kàn fẹ́ kí gbogbo ọmọ Yorùbá jí gìrì ni torí kì í ṣe nǹkan tí gbogbo wa lè dá ṣe kì í ṣe nǹkan táwa nìkan lè dá ṣe nǹkan gbogbo wájọ ni. Ajá tá à ń sìn nínú ilé ẹlòmíì lájà ó fi wọ́n 9 million naira ṣe pé dé Nàìjíríà ó ń fún un lóúnjẹ bóyá bíi 35,000 naira lójúmọ́ ká tó wá máa sọ pé odidi èèyàn ti ń dáàbò bò lù. Àwọn aráàlú ní ìdàtí ronú pé ikọ̀ tó ń dáàbò bò àwọn yìí Ọlọ́run ló ń dáàbò bò gbogbo wa pé ikọ̀ tí yóò sùn lóru àwọn ní ìdàtí support wọn. We need their financial support, morality, physically support gbogbo ẹ̀ la need. Ṣùgbọ́n kò sí ẹni tó tó bẹ̀rẹ̀. Fúlàní ń tanra wọn ní inú oko wọn ni àwọn ọ̀bẹ̀rù gan wọn gbogbo wọn rárá tán kó kiri yẹn àwọn ò ní kán fún wa níbọn àwọn ò ní ìdìbọn nítorí bọ́ ló ń bẹ táàsì fi bá wọn jà tó dá wa lójú dáadáa. Sọ̀kan gbà nípa àbọ̀n àmọ́ gbogbo ọ̀dọ̀ tó bá yẹ kílẹ̀ Yorùbá náà fi dúró kókó mọ̀sán náà fi dúró ká dúró náà kí gbogbo Yorùbá lápapọ̀ náà dúró tàbí Ọ̀nà Kakanfò lábẹ́ oko ẹrú Yorùbá amúnisìn Fúlàní akọ̀ṣẹ́ ló ń ṣe ojú ẹ̀ ti rí mẹ́wàá lójú tàwa ṣe rí kékeré ṣe rí mẹ́wàá yìí tí wọ́n ti rí àwọn bàbá mi tẹ́ ń wò yìí ojú wọn ti rí wọ́n ti ṣe é bọ̀ kémi tó lálàá pé mi ò dé kọ́mẹ́jì ọ̀nà lánìyàn gbogbo wọn ti jìyà àwọn méjì kú síbẹ̀ lóògbé mọ́sán yìí lórí ọ̀rọ̀ kí àbólé wà lẹ̀ Yorùbá yìí pàápàá jùlọ lóògùn so kí lè rè wọn àwọn òwà kí ẹ̀ lórí èrè tó a bá ní èrè la fẹ́ wò àbọ̀wò la fẹ́ wò àbọ̀kẹ́ bí wa àbọ̀kẹ́ ara wa níbi gbogbo kan kọ́ ẹ̀ka dìde àdìgbàrà wà lẹ̀ ló pẹ̀lú òfin wà lápò ara wọn nínú ilé tiwọn àwa náà àmọ́ àmófin lọ́wọ́ ara wa o máa ṣe láti support ìjọba láti ràn wọ́n lọ́wọ́ láti dáàbò bo lẹ̀ bàbá wa àwa ò ní gbà kí ọbẹ̀ ìkólófin kan ń bẹ tí wàá máa ní kí wọ́n máa pa wá lẹ̀ Yorùbá irú Ògbómọ̀ṣọ́ ò ní gbà kì í soko a ní gbà láyé wọn bí yàrá yẹn nìkan kan Fúlàní wò wèrè. Òróró nìran wọn sáré ẹ̀yà kan bẹ tí wọ́n fẹ́ tàn mọ́lẹ̀ sí gbogbo ọmọ Yorùbá lónìí tí wọn ò mọ̀. Àwọn ará Èkó wọn mọ ní Fúlàní men bandits no wọ́n ti wà tipẹ́ bòròró láà máa pè wọ́n àwọn bòròró ni wọ́n máa pa Fúlàní ewu àbúrúkú bòròró ìran burúkú wọn ìṣẹ̀lẹ̀ Nàìjíríà lédè wọn gangan àwọn àbúrò àwọn pè wọ́n bòròró burúkú ìran kí ìran àwọn ìmọ̀ wọn tipẹ́tipẹ́ àwọn náà ní Nàìjíríà wọ́n pọ̀ bọ́dọ̀ nù àwọn àtòrò wọn à ní nǹkan kan nígbà tí àwọn ọmọ ogun Philistine tí wọ́n dó ìgbà iṣẹ́ ìgbà nínú Bíbélì pé báwo làwọn ṣe fẹ́ ṣẹ́gun wọn wòlíì ìgbà náà ó ké gbọ́lọ́hún Ọlọ́run ní kó wókè ó sì wò ó di yúwó wókè ó ní kí ló dé Ọlọ́run ogun ọ̀run bóun ó ní pọ̀jù àwọn tó wà nígbà tí ló fi mọ́ gbogbo òdi tó lóyún tó surround Israel nígbà yẹn gbogbo wọn kú kílẹ̀ tó mọ́ ni àmọ́ confess to you Fúlàní ó kú tó bá gbogbo sóògùn mọ̀sán òfò náà máa ṣe morality àlè dá wọn fèsì morality àlè mú wọn káwá tó máa sọ wẹ́wẹ́ tí kò tó ń bẹ́ ń kùn náà tí ó jíjẹ́ sáré. Èdè ń bẹ lẹ́nu tí ó bẹ́ fún kálukú ó lọ ẹnu ìfọ́nmọ́ bẹ́ẹ̀ ni. Lórí ibú làwọn tí wọ́n yọ jẹ́ wọ́n gbọ́n àwọn olóṣèlú ibi tí wọ́n ń lọ sẹ́rí over ambitious wàhálà ni. Àwọn olóṣèlú wa kàn lọ ronú ara wọn dáadáa mélòó wọn náà ló ti sọ pé òun lòun ó dìbò tán gbé tán gba tíkẹ́ẹ̀tì fún tẹ́lẹ̀ ta ló ti sọ pé òun ó dì láyé aláìmọ̀kànmọ̀kàn ẹni tí ò tí ì rọ tó rò ní tí ó yẹ̀yẹ̀ tó rò ní tí ó ń jẹ́ yíyọ̀ tó ti rọ̀ la ni ta ló ti sọ pé òun ò dìbò nù wọn tó bá kú tí oṣù tí ò jí ńkọ́ kán ronú dáadáa kán dáàbò bo àwọn ọmọ ìyá wọn àmọ́ bàbá wọn kí sáwọn alámà dìbò fún wọn nìfọ̀ yálà yàrá bá wọn lè dáàbò dìbò àbórí wọn burú jù kò ní dáa fún wọn látàlẹ́ ẹgbẹ́ ajájú làwọn lè dámú àwa ni káwa sọ̀rọ̀ àwa ká má dẹrù wọn ká má dájá wọn àwa ni ká má dájá bọ́ lóṣèlú àwa ni ká má dẹrù fún wọn ká sọ̀tọ̀rọ̀ fún wọn kán dìde kán dáàbò bò wá ètò ààbò ṣe pàtàkì kán mọ̀ tó di pé bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbà nǹkan kan máa tà wá lọ́pọ̀ bẹ́ẹ̀ yẹn sí èmi ò tẹ̀yìn dára mi lọ́pọ̀ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n kán dìde kán jẹ́ kí ètò ààbò múlẹ̀ ẹ wo Ṣèyí Mákindé àwọn gómìnà tó wà ń bẹ wọ́n ṣètò Àmọ̀tẹ́kùn ọ̀dọ́ Gani Adam ṣètò Àmọ̀tẹ́kùn ìjọba ẹ̀já kèémọ́ lọ́wọ́ nínú ìdá ọgọ́rùn-ún tó sọ pé kámọ̀tẹ́kùn ní agbára tó yẹ kámọ̀tẹ́kùn ní ìdá kan náà fún Àmọ̀tẹ́kùn ní òjẹ́ kámọ̀tẹ́kùn lágbára tó lẹ́bù yẹn bẹ́ẹ̀ tí ń sìn
bẹ́ẹ̀ sì káwọn olóṣèlú wá dìde kí wọ́n ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá láti dáàbò bora wa o kí wọ́n rántí pé gbogbo olóṣèlú tó dìde nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ìyá rẹ̀ ń bẹ ń bí bàbá rẹ̀ ń bẹ ń bí ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ ń bí àbúrò rẹ̀ ń bẹ ń bí mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ ń bí ilà wa ń protect mi ò contest mi ò dẹ̀ ní ever contest for once so àwọn olóṣèlú wa kí wọ́n dìde lórí èrò ààbò àní wọ́n wá bùn àlówó àtọrọwó lọ wọn àìsàlágbé OPC Gani Adams a ní iṣẹ́ wa lọ́wọ́ gbogbo wa dẹ̀ ń wo ìpátá àìsàlágbé àtọrọwó lọ lóṣèlú to hell with them and their money wọn àjẹ́ nǹkankan kan dìde lẹ́kùn tó àbò lẹ bàbá wa ni ibi ìtọ́ba lè rọkọ̀ pé ká máa fi káàkiri kí àwa ò láwo fira wa lẹ̀ ìtọ́ba lè ra nǹkan mi àwọn òní wọ́n rà bọ́n fún wa o àwọn òbéèrè ìbọn wọn fún wa lówó wọn fún wa ní mobility àṣetán àti sọpọ́ọ̀tì ilẹ̀ Yorùbá àbẹ̀rẹ̀ ìbọn lọ́wọ́ wọn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC náà ní Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń bá wa sọ̀rọ̀ lójúmọ́ gbogbo àwọn bàbá mi àwọn ààrẹ odò àwọn bàbá ọ̀gájọ́ àwọn àbúrò gbogbo wọn náà máa kálukú sọ̀rọ̀ ẹ̀yin ọmọ ẹgbẹ́ wa mò ń rọ̀ yín lẹ́nìkọ̀ọ̀kan kì í ṣe jàǹdùkú o tàbí ọmọ mímọ irọ́ ní jẹ́ ìbọn ọba sanpa dáńkù rẹ ni ó kù ẹgbẹ́ tàbí ń dáàbò bo lẹ bàbá wa ni àdúrà ni ẹjẹ́ máa gbà kán máa gbàdúrà fún ẹ mọ̀jà máa gbé pé ìwé èpè ládùúgbò kódà o gbogbo tó bá lè máa mú àwọn èèyàn kọ́ọ̀sì wa tó máa fi wá sẹ́pẹ̀ ni mo mean so ẹ má jẹ́ ká máa wò ó ìwà tí yóò mọ àwọn èèyàn mọ̀ pé sẹ́pọ̀ OPC lẹ́ni most of people mọ̀ mí ní OPC o tí ìbá nígbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ òsì dálábẹ́dẹ́ mọ̀ tí ìbá nígbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ni ẹ dákun ẹja máa ṣe jẹ́jẹ́ kì í ṣe bá àlágbára ẹgbẹ́ra wa jámọ́ bí alẹ́ mọ́ Yorùbá káwá bẹ́ẹ̀ bí jẹ́jẹ́ bọ́dún bójú àwọn Fúlàní ká lọ bá wọn jàmí ẹ bá wà tó bá dàbí lọ́wọ́ rọ wa lọ sí gbọ́dọ̀ ká lọ bá wọn bẹ̀ nítorí kọ́ mọ̀ fi jẹ́ kọ́ mọ̀ fi mú ni àmọ́ torí kó kọ́ mọ̀ bà lẹ́kọ̀ọ́ gáràjì wọn níbi ìjà yá yóò lọ ṣé tó bá ní sẹ́mi tí wọ́n bá lé kò ní tẹ̀lé wọn lọ bí jàǹdùkú kọ́ bá wa kú bẹ̀ sí 5,000 rán mọ́ so food infrastructure òun náà ṣe pàtàkì tó jíjẹ múmu ẹwà Awólọ́wọ̀ ṣe national supply mo rájú mọ̀ dáadáa wọ́n ṣe national supply ńgbà yẹn ìjọba wọn náà ṣètò jíjẹ múmu fún wa sọ́jọ́ tó bá ṣe máa rí lò then ètò ohun agbáyé dẹrùn káàyàn ìjọba tí ó sùn especially regional sùn káàdé ńgbà tá a ti ń bèrè fún regional restructuring náà bá ti gbọ́ ni kò ní rí báyìí tí a bá ní vice president a lè lọ bá nílẹ̀ Yorùbá yóò lè lọ bá wa bá rẹ̀ ní ìṣẹ́ mi lè dé mọ̀lẹ́ dàbò jẹ́jú bá lọ aṣọ rọ̀ gé 7 kẹ́ tó débẹ̀ lásán ògùn ká tó wọnú aṣọ rọ̀ kìlọ̀ olórí ibu rẹ̀ nígbà tí ó bá ti dábàá dìbò fún wọn dọ̀dọ̀ wa wọn ò ní ẹ̀dá kùn ṣàánú wa tó gbogbo nǹkan yìí ò rọrùn bí àdá ìlú olómìnira ìlú Nàìjíríà ṣùgbọ́n àlọ́ lórí Ọlọ́run ti yàn fún wa ìlọjọkọ èèyàn láàrin àní olórí ní Nàìjíríà láàmú kẹsẹ Nàìjíríà nìkan o ilẹ̀ Yorùbá wa náà ìdè tó láwọn fẹ́ jẹ náà ní ẹ̀sìn jẹ gúrú jẹ rárá ni ó lè ní á kò sí èèyàn nù wọn ẹ̀yàn ti ní èèyàn wà ń pín 500 million káàkiri gbogbo local government lọ́wọ́ àfihàn pé èèyàn gidi ni ṣèbí yóò tó lọ́kọ́ àjẹ gbèsè náà ń gbọ́ bá débẹ̀ náà àwọn Ọlọ́run ọba ni kó yàn fún wa Ọlọ́run ní kẹjẹ ká máa képe lásìkò tá a wà yìí kó yàn fún wa o ẹni tí ó bá débẹ̀ tí ó bá ti àjẹkùn kọ̀pá ẹni tí ó bá ti débẹ̀ tí ó tuntun àti kó gbé dìde mo lè wo olú àdúgbò tá a wà yìí lọ́pọ̀lọpọ̀ onílé giri lórí wọ́n dẹ̀ dìbò fún yín bàbá dìbò fún yín tán kò tó sí nǹkan kan mọ́ tó nígbà míì àtúnṣe máa ẹlòmíì fún yín 50,000 100,000 ó ti jọ lójú bí ìgbà tá a kárí ó ti wà pé mílíọ̀nù ẹ̀là wa náà láyé ara wa o ní tá à ń bọ́ kò lè bọ́ o Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè gbọ́ tí mò ń bọ olóṣèlú ò lè bọ́ l'Ógbómọ̀ṣọ́ yìí kò sóńtọ̀ kò só olóṣèlú náà l'Ógbómọ̀ṣọ́ tó lè dàbọ̀ yóò jẹ gbèsè ni tó Ọlọ́run ọba ti wà pẹ̀lú wa gbogbo wa la dẹ́ṣẹ̀ wa lọ́wọ́ Ọlọ́run ó yàn fún wa ní káwọn náà ronú o kí wọ́n ronú káwọn lè mọ̀ débẹ̀ àmọ́ tí wọ́n bá ti lékọ̀ ọkàn dáadáa pé Ọlọ́run gbọ́ mo fẹ́ túnlẹ̀ Yorùbá sí àmọ́ mo fẹ́ tún Nàìjíríà sí lóòótọ́ mo ó débẹ̀ láyọ̀ àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní orílẹ̀ ìwé lọ kí wọ́n ṣe yẹn náà kọ́dà ọmọ lọ public school ọdún 3 ní school fi strike yọ parí school ọdún 9 ìgbà kò sún síṣẹ́ gbogbo nǹkan yẹn Nàìjíríà ọwọ́ àfìsí ibì kan Haúsá ògbéèbó náwó ní lásán lọ́gbọ́ Fúlàní náwó ní lásán lọ́gbọ́ kò sí nǹkan kan tó gbójú bá ń lọ nísìnyí bẹ lọ́fíìsì ní sí gàràgàrà àwa sì ń bẹ́ ń bí láì sí nǹkan kan a sì kàwé orí dọ́ta tó gbogbo orú nǹkan bẹ́ẹ̀ àwa ò fẹ́ mọ́.